àwọn afẹ̀míṣòfò tún ṣe àkọlù tó ní agbára kan lánàá òde yìí lágbègbè kan nípínlẹ̀ Zamfara. Ẹ̀yin èèyàn, wọ́n balẹ̀ jẹ́, wọ́n bọ̀nà jẹ́, wọ́n pa àwọn èèyàn lọ yánkanyànkan ni. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o, ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o. Agbègbè kan tí wọ́n ń pè ní Wuya community ń bẹ ní Anka local government area nípínlẹ̀ Zamfara. Lágbègbè yẹn ni wọ́n sọ pé àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni, àwọn afẹ̀mí ẹni ṣòfò ni wọ́n ya lọ lánàá òde yìí o. Ní nǹkan bíi aago 8 lálẹ́ àná ni wọ́n lọ ṣe àkọlù sí agbègbè tá à ń sọ̀rọ̀ nípa yìí. Ẹ wo àwọn ọlọ́kadà tó wá ọ̀kadà 15 motorcycle ni wọ́n sọ pé wọ́n gbé lọ sí agbègbè yẹn. Bẹ́ẹ̀ sì ni àwọn afẹ̀míṣòfò mẹ́ta ni wọ́n jókòó sórí ọ̀kadà kọ̀ọ̀kan. Gbogbo wọn jẹ́ 45 in numbers all together. Àwọn afẹ̀míṣòfò yìí 45 ní gbogbo wọn. Wọ́n ní bí wọ́n ṣe dí agbègbè yẹn báyìí, ẹ wá gbọ́ èrò ọ̀bọ bí ṣe ró kólákólá tí ń dún kùsẹ́kùsẹ́. Ẹ wò ó, àwọn èèyàn 4 ni wọ́n sáré jọ́lọ̀ nípè lójú ẹsẹ̀ látàrí àwọn èrò ọ̀bọ tí ń wọlé sí wọn lára kòsẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ máa bá ń comment, kẹ́ máa like, kẹ́ sì máa pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ wo comment section fídíò yìí, Telegram channel wa àti WhatsApp channel wa yín bẹ́ẹ̀. Ẹ wá wò kú bó ṣe sùn lọ rẹ́rẹ́, kódà wọ́n ti ń sin wọ́n lọ́wọ́ báyìí. Eléyìí ò kì í ṣe àhesọ ọ̀rọ̀ confam ni. Ẹ wo comment section wa, kẹ́ wá wo òkú bó ṣe sùn lọ rẹ́rẹ́. Ẹ wò ó, ẹ máa bá ń comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ rí i pé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti dẹnu kọlẹ̀ tán yányán ni o. Àfi káwọn ìjọba kún ètè gbé ìgbésẹ̀ tó yanrantí, ìgbésẹ̀ tó kójú òṣùwọ̀n láti rí dájú pé wọ́n dì pẹ̀lú ọ̀rọ̀ insecurity dáadáa ni o. Tẹ́ ò bá gbàgbé, lánàá ìkan náà níṣẹ̀lẹ̀ abàmì kan wáyé ní agbègbè kan nípínlẹ̀ Kastina, Babangida community ní Bugaje ward, Gibia local government area. Wọ́n láwọn afẹ̀míṣòfò yìí wọ́n ya bo agbègbè yẹn ní 11:45 PM lálẹ́ àná. Wọ́n láwọn ọ̀dọ́ tí ń bẹ lágbègbè yẹn wọ́n dúró tán, wọ́n dúró digbí. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n náwọn àwọn ọ̀bọ̀n lókà wọ́n ní dání. Wọ́n láwọn náà dojúkọ àwọn àtìláwí pẹ̀lú àwọn ọmọ ológun wa. Àwọn ọmọ ológun, àwọn ọ̀dọ́, àwọn méjèèjì náà jọ pagbára pọ̀ tí wọ́n jọ dojúkọ àwọn afẹ̀míṣòfò ní Kastina lánàá òde yìí ní Babangida community, Gibia local government area. Ẹ wò wọ́n pẹ̀tù àwọn bandit yẹn, wọ́n ọ̀nà option, gbogbo wọn padà jápa ni, wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn. Ẹ̀yin yẹn mi ẹ bá ń comment, kẹ́ máa like. Ẹ̀yin tí bá fẹ́ ra àwọn fídíò yẹn, ẹ wo comment section fídíò yìí. Telegram channel wa àti WhatsApp channel wa bẹ́ẹ̀ yóò gbé yín lọ bàgẹ́ sórí Telegram wa àti WhatsApp wa. Orí Telegram gangan la máa post àwọn kinní yẹn sí. Àmọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ti fẹ́ máa wò wá síwájú àti síwájú sí, tẹ́ fẹ́ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn orú àwọn fọ́nrán báyẹn torí àláǹfààní láti máa post ẹ̀ sórí Facebook ń bì. Orí Telegram channel yẹn àti WhatsApp channel náà ni a máa fi gbogbo ẹ̀ sí. Ẹ rí dájú pé ẹ follow wa ń bẹ̀, kẹ́ máa miss gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn orú àwọn fọ́nrán báyẹn. Ẹ wá ń comment, kẹ́ máa like, kẹ́ sì máa pín káàkiri. Nílò jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ìpátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́sà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.